ẹlẹ́mbẹ̀ wo ìtẹ́jú òwúrọ̀ náà ni o ẹ jẹ́ ká jọ wo sàkún ọ̀rọ̀ yìí ṣàmì pé tó ń bá ṣe òfin ní Nàìjíríà ẹ jẹ́ ká wo àwọn òfin kan tó ti ṣe nígbà kan tó ń sọ̀rọ̀ nípa wípé tinted glass ẹ wo ìjẹ́ tó jáde fáwọn ọlọ́pàá ń bẹ̀ ìjẹ́ yìí má pọ̀ tinted glass kódà mọ́tò kan tí mò ń lò ń gbà yẹn glass ẹ̀ kì í ṣe pé ó tint ọlọ́pàá mú mi mo ní ó ní tèmi ò kàn dúdú ni ó ní ṣùgbọ́n light tinted glass lélẹ́yìí mo á ní mo ní ẹjọ́ àjọ eléyìí ó mà tún yé mi ló bá bẹ̀rẹ̀ sí ṣe ìdánilẹ́kọ̀ọ́ you think you know mo ní mi know you know I'm a graduate of criminology mo ní thank you sir mo ṣàbẹ̀rẹ̀ sí níbẹ̀ náà ni tí mo fi kó ń bẹ̀ àmọ́ wọ́n jẹ́ lọ lórí ẹ̀ wọ́n ní IG ló máa ń sign ní approval fún tinted glass tó máa mú ẹnìkan ó dà pé wọ́n gba 25,000 naira ńgbà náà ẹnìkan ọ̀rẹ́ mi kan tí wọ́n mú ńgbà tán wọ́n sọ pé IG kọ́ ló sign ní títí ẹ̀ pé ẹnìkan ló sign on behalf of IG wípé wàhálà ṣàpọ̀ ńgbà tán gbófin jáde lórí ọ̀kadà kó máa lo helmet kó máa lo akoto kó máa ṣe gbogbo ìjẹ́ tún lọ àmọ́ ìyẹn òfin yẹn sì wà ń bẹ̀ o àmọ́ kò tún ṣe òfin yẹn tún ti lọ bẹ́ẹ̀ oríṣiríṣi òfin náà náà gbé jáde láìpẹ́ yìí wọ́n sọ pé lẹ́kọ̀ọ́ àwọn Boko Haram owó èkó àwọn DSS sọ pé àwọn ti mú wọn wọ́n mú kan mórí òkun ọlá wọ́n máa kàn níbẹ̀ ọ̀nà airport wọ́n ti jẹ́wọ́ àwọn ọ̀dàpá ọlọ́pàá tó sọ pé irọ́ ni nǹkan kan gbogbo ẹ̀ ṣáà tún lọ àmọ́ eléyìí náà yóò ní ohun tó tù bí ibẹ̀ mo fẹ́ ká ti bẹ̀rẹ̀ Prince Mukaila àpáta kí n ṣe mọ́yìn ìta àgbọ̀ yìí nísìn kí ni yóò tún bí o. ẹ káàárọ̀ lótú. ẹ káàárọ̀ sà. ṣé ti àwọn Boko Haram. Boko Haram tó ń sọ. ẹ má dá àwọn DSS lóhùn alarmist ni wọ́n sọ wọ́n ní láti sọ yẹn fún yàn. bí ọ̀rọ̀ terrorism yẹn ṣe ń gàn ní Maiduguri another state. ó common sense àti mọ̀ pé àwọn tó ń coordinate kìíní wọ́n wà l'Abuja wọ́n wà ní Lagos. Probably wọ́n wà ní Rivers, I'm quite sure. wọ́n dẹ̀ máa wà láwọn àwọn state kan tó wà ní ẹgbẹ́ Borno, Yobe, Adamawa, àwọn neighboring state wọ́n wà ń bẹ̀ gbogbo wọn wà ń bọ̀ Maiduguri. So but one thing tó ń sọ tó gbé breaking news gbogbo Boko Haram ti wà lẹ́kọ̀ọ́ kíní kankan for goodness sake tẹ́bí security men lẹ́pẹ̀rẹ́ ẹ mọ bí situation ṣe rí Boko Haram mélòó ló wà lẹ́kọ̀ọ́ we know they were here all along ṣé purpose wọn lẹ́kọ̀ọ́ ni pé láti attack Èkó ni àbí báwo àmọ́ kó àwọn tó ń coordinate wọn lè wà ń bí no doubt about that àwọn tó ń finance wọn lè wà ń bí wọ́n dẹ̀ máa wà l'Abuja náà as well. But irú ẹ̀wá ni wọ́n wà lẹ́kọ̀ọ́ kíní kankan because tí situation tó bá manage very well ẹ̀mọ̀rú tó lè happen kó má di pé wọ́n á lọ mọ́là kan wọ́n á pè ní Boko Haram àdìjà ethnic tribal something ìgbà kan àwọn kan they should know even tó bá wà lẹ́kọ̀ọ́ lọ́ba jẹ́ like country tẹ́yìn bá jẹ́ state security tí ò ń ṣòpònú you supposed to have keep that one secret because about race alarm yẹn wàhálà ló máa dálẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan àtẹ́wọ́ gbà. ṣé mo sọ pé wọn ní chetan ṣe they just want to impress President Muhammadu Buhari as if they are working. mo sọ bí ìbò ọtọ́run tiẹ̀ ti descend on those people mẹ́yẹn. in terms of if actually tẹ̀ bá dé wọ́n place àwọn yẹn on watch list. ibi kan bá kan lè ṣe get information. bẹ́ẹ̀ni. ìyẹn mo kọ́ ọ pé wọ́n ti ṣe kíní before you know it now wọ́n á ṣe mọ́là mi ìléṣe níbì kan wọ́n á lọ suspected to Boko Haram bí ẹ bá sọ fáwọn brother á di jigijigi á di garagara ní àwọn area àkọ́kọ́. ṣé náà pẹ́ dẹ̀ tó pọ̀rọ̀ Boko Haram ó dà ń pa àwọn ọlọ́pàá náà náà bẹ̀rẹ̀ ńgbà yẹn. àwọn ní wọ́n máa dá sí míì tó máa cause kan because even wọ́n ń kó àwọn mọ́là káàkiri lẹ̀. wọ́n kó wọn pé bóyá àwọn oníbàárà nǹkan kan bóyá nǹkan sí nuisance even tó pẹ̀lú tí àwọn eléyìí sọ yìí sìn ẹ máa àwọn ọlọ́pàá tó máa bá patrol kiri wọ́n á mú ṣú China wọ́n á máa láàrú wọ́n á kówó owó ẹ̀ ní Boko Haram ní. ìyẹn tí ó dẹ̀ mọ tó máa ti lọ report. òótọ́ dẹ̀ ni o. so because bí wọ́n bá ń la agbárí wọn máa sọ̀rọ̀ ẹ máa sọ for goodness sake country lè ń bá sọ̀rọ̀ kì í ṣe ní ọ́fíìsì yín lẹ́wà. so ẹ máa mọ bẹ́ẹ̀ tí wọ́n máa gbé ọ̀rọ̀ kalẹ̀ bírú kíní ẹ̀sìn àwọn area boys mi lè tẹ́wọ́ gbàǹbò mi. ètò ẹ̀jẹ̀ ń sọ fún yín láwọn agbègbè kan sìn mo ti máa ń rí láràárọ̀ kódà ládùúgbò tèmi náà ibì kan wà ní Máfolúkù ní wọ́n bí 7 and 8 yẹn ó léwu lọ síbẹ̀ bí ọjà yẹn láàárọ̀ ń dàjí
ẹ ti máa rí àwọn tó ń pera wọn lọ́lọ́pàá wọn wọ yúnífọ́ọ̀mù o mọ́fìtì náà máa wà ẹni tó ọ̀kadà bá ń gbé láwọn tó ń lọ bí iṣẹ́ jẹ́ ní tó máa rí ìwọ tó múra dáadáa tó wà lórí ọ̀kadà wọ́n máa dọ́kadà yẹn dúró wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́kadà ìwọ náà máa ní kó bọ́lẹ̀ wọ́n wá mú ẹwọ kọ̀rọ̀ kan wọn ló yá wọ́n ní kó túbọ̀ àpò ẹ kó ṣe kinní kan kó mọ́ fóònù yẹn then ní 7 and 8 international airport road àwọn báǹkì wà ń bẹ̀ àwọn èèyàn máa ń gba bẹ̀ yẹn bóyá lómi fẹ́ lọ báǹkì àbò fẹ́ lọ wọ mọ́tò nǹkankan àbíkẹ́ lómi kúrò ní báǹkì tó bá ti ń bọ̀ báyìí tó bá rówó lápò ẹ̀ báyìí wọ́n mú ẹ lọ Mákindé police station yẹn ó ti pọ́n mọ́ wọn lára gan seriously prince ẹjọ́ nítorí Ọlọ́run kí la lè ṣe sórí ọ̀rọ̀ àwọn kìnìún wọ́n dẹ̀ pọ̀ káàkiri àdúgbò mi. cherry kini war against corruption tí wọ́n náà lọ́nṣì corruption ní oríṣiríṣi phase ewele olójúmọ́ ìdílógún ni corruption àwọn tó ń kówó jẹ corruption náà ni gbogbo orúwà burúkú jákàjàgà táwọn ọlọ́pàá ń ṣe kiritiriti yẹn corruption ni. bá mo sọ fún yín because irú kankan ni wọ́n àtàwọn àtọ̀gá wọn cherry this pervasive system of returns yìí ló bà iṣẹ́ ọlọ́pàá jẹ́ mo ti sọ pé bẹ́ẹ̀ bá ṣe tí mo ní kọ́ ṣe gómọ̀ sábẹ́ fún àwọn ìpín yẹn ẹ̀rí ń tọ́ máa tún dálẹ̀ tí mo sọ pé tí Boko Haram. wọ́n ní about 10,000 police ni wọ́n fẹ́. gọ́ọ̀mà tí wọ́n 10,000 police ṣé rank and file lọ fẹ́ gbà ní 10,000 ni àbí inspectorate keda àbí ASP keda. ó dà ń pé àti ìmọ̀nà wọ́n dẹ̀ kọ́ máa promote about 40,000. ẹ promote wọn ìyẹn ò mean but tèmi sọ fún yín if I have my way I'm gonna go fún yín nù mo ń sọ àwọn kan pọ̀ mi ọ́ ní iṣẹ́ rò pé kankan kí ló fẹ́ ṣẹlẹ̀ no kí ni iṣẹ́ ọlọ́pàá gan tọ́lọ́pàá ń ṣe tó bàbàrà tí bí bá jẹ́ police station sì gbọ́ kó wa bí báyìí a ní DPO alẹ́ so a ní igbá a ní traffic a ní gbogbo a ní DCB crime branch a ní writer 1 writer 2 tó ń ṣọ́sẹ̀ báwọn aládùúgbò bá wọlé wá complaints wa kò sí ní tá a máa ṣe akànjókòó mi àmà jẹ gúgúrú ni tó bá yọ ní kálukú á close ẹ tún sọ fún mi ṣáà ò ní ọlọ́pàá tó ń ṣe kọ́ function náà ni pé kọ́ report kọ́ investigate kọ́ prosecute gbàgbọ́ kí ni ìrọ̀ ti bàjẹ́ nowadays tí ò tiẹ̀ wọ̀ náà mo kàn pépà ẹ̀jì ń bú ó ń ṣí SARS office wo wo pé ọlọ́run elédùnmáyé wà lẹ́nu SARS yìí look tell about this man that unit gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ sí nítorí tó bá máa ṣẹlẹ̀ máa ní mo sọ ọlọ́njẹ́ ká pa wá ká. ṣe pé SARS nǹkan. SARS náà kọ́ ló dá problem Boko Haram SARS Maiduguri àwọn kọ́ ló pa Yusuf ni ló di yánmọ́yánmọ́ wọ́n gbé bọ̀ǹtẹ́ tẹ́lẹ̀ ni agbọ̀nàdù ló dá sí ló di gbogbo tó dà ẹ́ wo yẹ̀mí tó ti lọ. ẹ wọ́n máa ń bẹ́ wọ́n máa ṣe dàwùdàwù kiri wọn ọ̀dẹ̀ wàhálà náà lọ dálẹ̀ sí ọrùn sójà lọ dá sí. àwọn the power army tó ti jókòó bá àṣẹ tó ń jẹ pẹpẹ soup tẹ́tẹ́ ẹ lọ dá wàhálà ẹ lọ dá gbogbo lẹ̀ mọ́ ìmọ̀ye inú wọn ti kú. ìmọ̀ye inú wọn ti kú. ẹgbọ́n bá dé bọ̀nú yá ìfẹ́tọ̀ kan ìtọ́jú general ń ṣe security go and sit down. Cherry èyí tí mo sọ lórí ọ̀rọ̀ corruption yẹn kí federal government bá mìíràn gidi ó yẹ kó máa lọ from top no top bottom up ló yẹ kí nìyẹn lọ. bọ̀ bí wọ́n ṣe ń ṣe anti-corruption crusade tó ń ṣe ní federal ṣé kò yẹ kí wọ́n ṣe crusade náà láwọn state most of government ó lè ńlá ní gbogbo owó ọ̀nà àwọn governor tẹ̀wẹ̀ bá ó lè ní federal ó lè tí wọ́n gan ju àwọn ministers lọ. but because state wọn lọ́wọ́ àwọn oníkàlùkù ń gbọ́ ń bára wọn ń bẹ̀ ní so oníkàlùkù ń bò ó lè tí wọ́n gan lè in fairness with federal government establishment. yes. all descent ju state counterpart wọn lọ. tẹ́bá lọ federal ministry of kìnìún kan ẹ rí i pé ìṣesí bẹ́ẹ̀ ẹ lọ sí ti state kẹrin ẹ fẹ́ lè lárí mọ́lẹ̀ bí ìgbà tí wọ́n ṣe bí man o man ni o bí ọmọ what it means pé this is corporate office fún ọmọ that corporate culture yẹn ò sí ń bẹ̀ òun náà ló bàjẹ́ ìtí state gangan bàjẹ́ ló pọ̀ jù state governor mélòó lóyún àwọn launch war against corruption in this state ni o sọ pé iṣẹ́ pọ̀ lórí corruption yìí àwọn Nollywood náà máa try kọ́ máa ṣe àwọn clip kankan oríṣiríṣi sin corruption oríṣiríṣi kọ́ máa ṣe kọ́ máa polówó ẹ̀ lórí kọ́ tó sọ news kọ́ tó ṣe kí school náà àwọn ọmọ school àṣà máa wò lé tọ́ bá pé nǹkan báyìí corruption lélẹ́yìí kò bójú mu we don't want this type of oríṣiríṣi ní various aspects of our economy gbogbo sectors ti corruption pé wà
but àwọn the main ibi police judiciary legislator àti àwọn executive ó lè gidi bá so ibẹ̀ need overhauling. Mákindé police station mo ti máa ń gbọ́rọ̀ wọn tipẹ́tipẹ́. Charity nìkan bá ti ń wà burúkú on station kó tó bá gbé lọ sí station mi á establish ìwà burúkú yẹn bẹ́ẹ̀. Irú ẹ̀ náà mo ti ń sọ nípa DPO Adéníjì Àdìlé tó wà ń bẹ̀ ń sìn tí lọ fẹjọ́ ẹ̀sùn àwọn ọ̀gá ẹ̀. Mo ṣe ń sọ nípa ẹ̀ pé man yà dá problem lẹ́ Lagos Island èmi náà ń sọ lọ́wọ́ ṣẹlẹ́sẹ̀ ni torí ṣe sí ẹ̀ kò hàn bẹ́ẹ̀ ni tó transparent.